alẹ́ gbogbo ẹ̀yin tèmi jákèjádò àgbáńlá ayé gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa ẹni tó jẹ́ wípé orí Radio Garden lẹ ti ń gbọ́ wa ẹ kú dédé àsìkò yìí ẹni tó jẹ́ pé ń wò wá lórí ẹ̀rọ ayélujára káàkiri àgbáyé ẹ kú dédé àsìkò yìí mo sọ fún yín pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní abúlé Ìjẹ̀bú lọ́nà Ọbántòkò bàbá ti dé Alọ́gì la máa gbé ọ̀kadà tí ń lọ sábúlé Ìjẹ̀bú kò jìnnà púpọ̀ sí Alọ́gì l'Ọbántòkò àmọ́ wí tèmi dèmi onítọ̀hún òwì tí ẹ̀kọ́ tó lọ ni a máa gbọ́rọ̀ lálẹ́ yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká bọ́ sídìí ẹ̀rọ rédíò wa tẹ́kẹ̀ bá rojọ́ ìkàkọ́ ló máa dáa àwa náà sì bímọ àní pé kọ́mọlọ́mọ ó kú bẹ́ẹ̀ lọ́mọlọ́mọ náà gbọ́dọ̀ ṣọ́ra láti gbá bàbá oní bàbá lójú a sì ń bẹ̀ ṣùgbọ́n àìbá wọn sí ń bẹ̀ láìbá wọn dá sí mo fẹ́ ká lọ tààrà sórí ẹ̀ lálẹ́ yìí àmọ́ àárín ni abẹ́rẹ́ yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ́ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kó ń jẹ ahun èmi lọmọ bólóúnjẹ rí mi tó rojú máa sì fà ìjẹsẹ̀ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o àríkẹ́ ọmọ ajó máa níwòrán mo tún ti lé terù sórí àpèrè ètò ìbàràpá ní mí ọmọ àfi bàràpìlẹ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkè lé àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ló máa ń dájà àtiwá ìyálájẹ onífà ìbàràpá ti lé toko mo tún ti lé terù sórí àpèrè ètò bó o ní ṣáà lè lọ báyìí àti lè lọ ó dáa a ti bọ́ síta ti ṣe iṣẹ́ ìwádìí wa dáadáa bẹ́ẹ̀ bá pè mí pé kí n wá ń bì kan bí bẹ́ẹ̀ bá jìnnà ń bá ní ẹ fowó ọkọ̀ ránṣẹ́ kò léèwọ̀ o bẹ́ẹ̀ ni freelancer ni mi gba owó lọ́wọ́ ẹnì kankan ṣùgbọ́n tí bẹ́ẹ̀ bá jìnnà ń bá ní ẹ fowó ọkọ̀ ránṣẹ́ kò léèwọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tí à ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tí à ń lọ yìí kò sí mọ́tò sí ilé wa ò tí ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tí à ń lọ yìí ló jẹ́ pé àìmọye owó náà làwa náà tún fi ń gbára bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ṣẹ́ wélé tibẹ̀ yẹn bó o ní dámì dúdú mo fẹ́ ká lọ tààrà ni ó kù ẹyọ kan mélòó ló ti wà ó yá ṣé ká lọ sórí ẹ̀. mo ní kẹ́ fún mi 1 minute kí sáà fi gbé. mi ì gbọ́ ẹ. mo ní kẹ́ fún mi 1 minute mo ti gbé tán rẹ̀ bí. o ti gbé gbogbo ẹ̀ tán. mo kàn fẹ́ ká ṣe pápápá mi. ṣọ́ṣẹ́ dùn mí ní advert 10 minutes. mi ì lè gbọ́ ẹ o. o lè fọwọ́ tọ́ mi ṣá mi ì lè gbọ́ ẹ. ṣó sì yá ká lọ sórí ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á lọ sórí ẹ̀ tààrà ó yá bóò ni. ṣé yẹn ni mo kọ wọ́n sí. wọn ò ṣe fídíò fún mi ni. wọ́n dẹ̀ kò sọ́ndì náà tiẹ̀. bẹ́ẹ̀ tó gbọ́ àwọn máa ń ṣiṣẹ́ rẹ̀. wọ́n dẹ̀ fún un náà tiẹ̀. ó wá ní ìlàsà ìlàsà ìdáyẹ̀ wá sí pé ó tutù wá sá síwájú ṣọ́ọ̀bù ńbẹ̀ yẹn. ó dẹ̀ ṣe ń bọ̀ àtọ̀hún ni wọ́n ti ń lè. ìyá wọn dẹ̀ ṣe é ní. ṣé ń gbọ́. olóhùn làsára ìsìn yẹn. ẹ bá fọkàn bá mi. ìgbà tó ń ṣépè lọ́hùn. ẹ má sọ̀rọ̀ tó ń wà lọ́hùn yẹn. ẹ má sọ̀rọ̀. má ṣe pè bí o má ṣe pè bí kó má lọ ó dẹ̀ ṣe ń bọ̀ èmi Sunday lẹ́jọ́ kò bẹ̀ yẹn bó ṣe ń bọ̀ báyìí ó bá di òògùn mú ó bá rí pé ṣé bí nǹkan tó bá kiri ní nǹkan ẹ̀ bá sọnù ó gbọ́dọ̀ wá nǹkan tó bá rí ló lè fi wá má ṣe pè bí o àwọn tó ń dẹ̀ lé lọ́wọ́ wọ́n dẹ̀ ń bọ̀ lọ́dọ̀ wá ń bí bàbá ẹ pé kí ọmọ èèyàn ṣe ní má ṣe pè lọ́dọ̀ wọn bí báyìí o kó tètè yá kó mi mo ní mo ti sọ fún tipẹ́ o ó dẹ̀ lọ sí ibẹ̀ yẹn ìbẹ̀rẹ̀ àbúrò ọmọ mi bá la mo bá ń dín báyìí bàbá sọ kẹ́kẹ́ má ṣe pè fún báyìí mọ́ bó dẹ̀ ṣe ìyẹn Sunday bó dẹ̀ ṣe ń dín bẹ̀ yẹn bó ṣe là bá lọ́hùn yẹn ó dẹ̀ ta lígbàyà pé yẹn kó mi bàbá ń ti pé kẹ́ má ṣe pè mí báyìí o kí n jẹ́ kẹ́ ń ṣe pé
ok ó ní ṣẹ́ẹ̀rí ó dẹ̀ wà bá wa wípé ṣẹ́ẹ̀rí nǹkan tí ọmọ yín ṣe á dẹ̀ bẹ́ẹ̀ ìyá tó dé bẹ̀ mo ní Sunday dọ̀bálẹ̀ ó dẹ̀ dọ̀bálẹ̀ á dẹ̀ bẹ̀ ṣe ní ok ó ní. gbogbo ẹ̀yin aráalé ẹ máa bá mi fọkàn bá a lọ dáadáa bàbá tí Sunday ń gbé lọ́dọ̀ ẹ̀ lábúlé Ìjẹ̀bú ní sọ̀rọ̀ yìí o gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó Facebook ti iléeṣẹ́ Splash FM ẹ máa bá mi pín ètò yìí dáadáa lálẹ́ ẹ̀yin tẹ́ ti wà lórí Facebook ti Ìyè Gbàgede Àṣà ẹ máa bá mi pín dáadáa lálẹ́ á sọ̀rọ̀ á sì fa kò mú òkun yọ á dá taṣaran fáṣaran á sì dá taṣaran fún aṣaran náà nítorí pé òkodoro ọ̀rọ̀ yóò fojú hàn lórí ètò yìí lálẹ́ ẹ máa bá mi pín. ìyẹn gbọ́ ìyá ẹ̀ nígbà tí bẹ̀ẹ̀ èmi náà ní bí wọ́n gbàgbé àti bẹ̀ẹ̀ nǹkan kí dẹ̀ tó dé ok mo rò pé nígbà tó wá kọjá sí ilé ẹ̀fẹ́ yẹn ó ní òun ní èṣù lẹ́ǹkùlé ẹ̀ mo rò pé èṣù ńlá bí ọtí yẹn sí lọ́hùn ó ta torí èṣù ìyàwó Sunday dẹ̀ wá bẹ́ẹ̀ nítorí ẹyùn ibẹ̀ ni ìyẹn nǹkan rẹ̀ǹtì ilé ó wá fẹ́ jáde ó fẹ́ tọ́lẹ̀tì wá rí omi iṣẹ́ rẹ̀ jagajagajaga yẹn ṣe ní omi iṣẹ́ rẹ̀ nídìí èṣù ẹ̀ yóò ṣe yẹn wípé Sunday ó máa jẹ́lẹ̀ ní ó máa jẹ́lẹ̀ lẹ́yìn ó máa jẹ́lẹ̀ ó Sunday ó máa jẹ́lẹ̀ wá ìyẹn dẹ̀ sàríwá bá wa bàbá mọ́mí ẹ wá wo ohun tí amọ́dé ń sọ kó má fi ohun lẹ̀ fún ọmọ òun kó má pa ọmọ òun kó má dẹ̀ pa òun náà ó ṣe bá ti bẹ̀ lẹ́sẹ̀ yìí Sunday dẹ̀ ń dé ó dẹ̀ jókòó mbẹ́ yẹn lárúkẹ́ gbà yìí lọ́dọ̀ bàbá lẹ̀ mí báyìí ìyẹn dẹ̀ ó dẹ̀ fọwọ́ lẹ́rọ báyìí ó dẹ̀ wò wá mo ní nígbà tá a ti bẹ̀ ǹjẹ́ kí ni ìdè o ìyàtọ̀ dẹ̀ ń dé o káwálà bá ṣe ni o wípé nígbà tí bẹ̀ kí ni ẹ̀tún dé ìyó tó ń gbéṣẹ́ rẹ́ fìdí èṣù ẹ bàbá ẹsẹ̀kẹsẹ̀ ìyá mi ń ṣe ìnàmọ́ yẹn dẹ̀ já aṣọ ẹ àti gbogbo ẹ̀ kó dẹ̀ já sí wòrìwò gbírígbírígbírí lẹ́rìí gbogbo wa bá ọmọ mi wá pé ẹ̀wà wo bọ́dá wo ó ṣe bùdánù yẹn màmá bí Sunday ṣe bùdánù léwòrìwò ọmọ ọlọ́run ọba tó bá wálé ayé àbágbá bá fi yá o kí gbogbo wọn ọlọ́run rè pé kí gbogbo èèyàn wà ní ọjọ́ yẹn kọ́ bá mi rà mú un mo wá ní kọ́ bá mi dòmí sí lára kọ́ bá mi dòmí sí lára wọ́n bá gbé rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. How many minutes last year? ẹgbẹ́ ìṣòlẹ̀ kó wá wẹ̀rọ tó pa o ó ti pẹ̀ràn kó wá wẹ̀rọ tó pa o àmọ́ ká tó gbé lọ mo wá ní kọ́ làbá mú ṣòkòtò kọ́ bá ti wọ́n di. ṣé ń fọkàn bá a lọ èmi dábúlé Ìjẹ̀bú o mo dé abúlé Ìjẹ̀bú mo rin ibẹ̀ yípo mo rí ibi tí wọ́n ti ń tọ́jú Sunday náà mo débẹ̀ ẹ jẹ́ ká máa bá kinní ọ̀hún bọ̀. ṣé tù ni ẹ. nígbà tí ẹ sọ pé nígbà tí ọmọ ọlọ́pàá ṣé wọ́n sọ pé wọ́n á fọlọ́pàá mú bàbá ọmọdé inú ilé ṣe tí wọ́n dé police station láti police station lọ ní kàn lọ tẹ̀sí ọmọ wò mí o mo kàn gbọ́ lọ́nà mú nǹkan. ṣẹ́rí kó dáa kéèyàn máa ṣèwádìí báyìí. bíbẹ́ ní ìgbà tí bó bá dé bá ṣe máa kó bíbo ẹ̀ máa bọ̀. wọ́n rí bí a ṣe wà ẹ̀ tí bíbélì wà ní nǹkan dájúdájú kó dé tó ìṣòro. ẹ ká lọ sórí 3. nígbà tí nǹkan ṣẹlẹ̀ wọ́n ní tọ́mọ rẹ̀. ẹ kú dédé àsìkò yìí o. 3 nìyẹn. lórí ọ̀rọ̀ Sunday ní abúlé Ìjẹ̀bú òun pẹ̀lú bàbá Amodemaja òun náà ni a ní ká béèrè. ẹ ṣe èmi ni ẹ̀gbọ́n ìyá Sunday nígbà tí òun àti ẹ̀jọ́ ń fa ọ̀rọ̀ gbogbo wa la wà níbẹ̀ adé bẹ́ẹ̀ ló fi lọ mú èpè ló fi ṣẹ̀kún o lọ́mọ fi bẹ̀rẹ̀ sí ní furu yẹ̀pẹ̀jẹ tó fàṣẹ mọ́ rẹ̀ lọ́rùn tó fo fẹ́ǹsì jà tó sọ rẹ̀ di wèrè náà fi wá pè wá gbàtàdé débẹ̀ a rí àwọn oògùn oríṣiríṣi tó kó jọ lóòótọ́ tó ṣiṣẹ́ fọ́mọ yẹn làwọn èèyàn bá ní ká lọ fọlọ́pàá mú alẹ́ fọlọ́pàá mú gbàtàdé police station wọ́n mú
wọ́n ní kó wá lẹ̀rọ̀ fún ó lẹ̀rọ̀ fún àrọ̀ ọmọ yá o pàtó tó ń yá tó padà kúrò ní ibi tó wọ́n lóògùn fún tán ó padà lọ sí station ìdí yẹn tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ yẹn àti wọ́n tó gbé ó tó di ibẹ̀ ó tó fún wọn lẹ́rọ̀ àrọ̀ ọmọ tún yá ọ̀rọ̀ ẹ̀ ti súwa ẹjọ́ ẹgbà wa ẹ ṣàánú wa o méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló lo ẹ̀rọ fún. méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló lo ẹ̀rọ fún Sunday o lójú àwọn ọlọ́pàá náà ni ọlọ́pàá náà tẹ̀lé wa débẹ̀ o tó fi lẹ̀rọ̀ fún o. àgbà ọlọ́pàá làwọn ò gbàgbọ́ nínú oògùn àbí báwo. ojú gbogbo wọn náà ṣe tẹ̀lé wa lọ tó fi lògùn fún un lẹ́ẹ̀kìnní lẹ́ẹ̀kejì o tárọ̀ mọ́ balẹ̀ díẹ̀ o àtìgbà yẹn náà láti gbé Sunday kúrò lábúlé Ìjẹ̀bú o àti náwó owó ti tán o àti náwó kò tiẹ̀ yé wa ìyọ ọmọ ní kọ́mọ ń ṣàtì lálàáfíà kó má máa sọ́wọ́ lọ́dọọdún ẹ̀ bá wa pè o àmọ́dẹ o ọ̀rọ̀ ẹ̀ ti sú wa o ọ̀rọ̀ ẹ̀ sú wa o anáwó o arọ ọmọ ìtí ìyá mi tó wà náà owó là ń ná láti bí oṣù kan nísìn owó là ń ná o. kí ni ipa àwọn community lórí ọ̀rọ̀ yìí. àwọn community òjìdé mọ́ wa mọ́ o gbà tó ti lọ station lóníkálùkù wọn ti lọ jókòó àárín wọn yọjú sí wa wọn ṣe nǹkan kan lórí ẹ o. Ọlọ́run á bá wa ṣe. ká lọ sí rí fọ. irọ́ ẹ jẹ́ ká lọ sí èmi níyàwó Sunday kò lè lọ. mi ò lè sọ ó lè padà sẹ́yìn mi ò lè pick on time yẹn. ó yá jẹ́ ká stop ẹ̀. ẹ káalẹ́ èèyàn ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí bàbá Amọ́dẹ ń bẹ nínú stúdíò pẹ̀lú mi ń báyìí bá mi gbórí sókè bàbá Amọ́dẹ ń bẹ nínú stúdíò o bàbá tí wọ́n ló ṣépè fún èèyàn lábúlé Ìjẹ̀bú èmi lábúlé Ìjẹ̀bú lónìí o mo wọnú yàrá bàbá yìí mo wọ gbogbo inú ilé èmi jókòó mo fọ̀rọ̀ wá bàbá lẹ́nu wò bàbá ló máa wọn àwọn káwọn wá ni àmọ́ gbogbo wa la mọ̀ bí ìlú ṣe rí wọ́n lówó pọ̀ ńlẹ̀ ṣé ẹ wà àwọn láwọn wà ó dàá dàbí ọgbọ́n ẹ máa bọ̀ bàbá ń bẹnu stúdíò pẹ̀lú mi níbí bá ń gbórin yẹn sókè kí bàbá wọlé. Wọ́n á sọ̀rọ̀ díẹ̀ ká tó lọ bàbá ẹ máa bọ̀ ẹgbẹ́rún yìí. ẹ bá ń fún ọmọ ẹ. kọ́ọ̀pù yẹn gangan ni kò fún mi kọ́ọ̀pù yẹn ni kò fún mi. kí ló sọ. wàhálà ẹ̀ pọ̀ o tó jẹ́ kínní. báwo dákun dàbọ̀ fọ́táwọn wá ò láyé Elédùmarè ayé mi dọ̀wọ́ rẹ o. mi súnmọ́ ẹ̀rọ gbòǹgbò yẹn ẹ bá mi gbé ẹnu sí ẹ bá fọwọ́ kan ẹ ṣàgbẹ̀nu síbẹ̀. ẹ káalẹ́ kí lórúkọ yín. orúkọ mi ni Ọláṣẹ́ní Àkànbí ọmọ Amodemaja. Ọláṣẹ́ní Àkànbí ọmọ Amodemaja láti ìlú wo. Ìjẹun ní mi. Ìjẹun ọmọ olójúgbe. ọmọ àtàkọ́ máa rà kù. ọmọ àtàkò wọ́rọ̀wọ́rọ̀ ẹ̀yin lọmọ ológbò ìjẹun tí ń dún yàn. bàbá wọ́n fẹ̀sùn kàn yín lábúlé Ìjẹ̀bú o wọ́n ní bẹ́ẹ̀ lẹ́ ṣe wọ́n lẹ́ lépè tí ń jẹ́ lóòjọ́ wọ́n ní bẹ́ẹ̀ lẹ́ ṣe wọ́n lẹ́ ṣépè fún Sunday wọ́n lẹ́ ní Sunday máa bulẹ̀ jẹ́ wọ́n ní Sunday ya wèrè o wọ́n ló sì bẹ̀rẹ̀ sí ní bulẹ̀ jẹ́ bàbá kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe kọ́lọ́hún kó máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ kọ̀ wá lọ́rùn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ká ní kí n ṣẹ̀yìn mi ní wá o ká ní kí n ṣẹ̀yìn mi ní wá kò sí tó wà mẹ́kùn ló yẹ àmọ́ ṣá bẹ́ẹ̀ ṣe wá bá mi bẹ́ẹ̀ ṣe wá sọ tẹ́ ẹ tún fún mi ló pé kí n gba owó ọkọ̀ rẹ̀ máa bọ̀. ẹ má sọ yẹn lórí afẹ́fẹ́. tí n bá wá á dà ní pé mo ní àfojúdi tí wọn bá ṣe sàárà tó bá pín káàkiri ìlú wọn á bàjẹ́ tí ìlú bá ṣe sàárà tó bá gbé fẹ́ nìkan ṣó lè dájẹ́ ìyá mi. kò lè jẹ́. ìwọ ni ẹ ṣe ẹ jẹ́ kí n lọ sọ̀rọ̀ Sunday tààrà.
nígbà tí Sunday tí ó dé abúlé Ìjẹ̀bú èmi ṣáà rí bí mo ṣe rí wípé mo ṣáà rí pé ọmọ yẹn ó máa ń mu igbó ó máa ń mu kíníkan gbà mo jẹ́ pé ó dùn mí pé kò sí níbà yìí o mo ní kẹ́ ẹ pè dání o. mo pè wọ́n ẹ má wọrí ẹ̀yin máa sọ̀rọ̀ yìí. mo ní Sunday mo ní wá kó ṣe nǹkan kan ní ìgboro tó ti ń bọ̀ yìí ni àbàbà kò rí bẹ́ẹ̀ kékeré náà kẹ́nìkan gbà wò. iṣẹ́ wo ló kọ́ ó ní fọgànáísà mo ní ilẹ̀ kan lójú títì wá lọ mo kó máa ṣe fọgànáísà nǹkan ló ń ra mọ́tò agẹ́gẹ́. n tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé ẹ̀yin àti Sunday yẹ súnmọ́ra dáadáa. ìyá ẹ̀ èmi mọ ìyá ẹ̀ abẹ́gẹ́t àti ẹ̀gbọ́n ìyá ẹ̀ abẹ́gẹ́t nígbà tí ó wá yá at the long run kò ṣáà ṣe kí ní dẹ̀ ń wò nígbà tó yá. ẹni ilé yín ni Sunday ń gbé ńgbà. bẹ́ẹ̀ ni ilé mi kẹta òní Sunday ń gbé yàrá 2 ló wà ń bẹ̀ fúnra rẹ̀ ló wá bá mi pé bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ilé àlàpà tó ń kíní ọ̀kẹ́ni kan gbà mọ́ ní òkè má wọlé Sunday Ọlọ́run á gbàkóso ilé ayé ẹ̀ ó yá owó oṣù mélòó ló ní lóun lówó oṣù 3 tí ó fi rẹ́ǹtì ilé. ní bájọ tá a máa jíyìn fún ó dùn mí pé kò sí bí báyìí tó dẹ̀ mọ́ ní pé kẹ́ ẹ pè é. mo pè é bàbá ẹ máa bọ́rọ̀ yín bọ̀. ó wá mọ́wọ́ oṣù 3 yẹn ó kò lé mi lọ́wọ́ pé kí nìkan máa lọ gbé bẹ̀ for Sunday ó mú nǹkan tí ò yẹ kó máa mú o jáwọ́ ń bẹ̀ o nǹkan tó sọ pé ó lé ẹ kúrò ní ìgboro nìyẹn o jáwọ́ ń bẹ̀ o kò sẹ́ni tí ò ti ṣọmọ kínní rí kéèyàn gbàdúrà kọ́lọ́n kó yọ kúrò lọ́kàn ẹ̀ to short the story ó ṣáà ń gbé bẹ̀ yẹn ṣe kínní kan mo fẹ́ kẹ́ ẹ pa àwọn èèyàn lálẹ́ yìí wípé inú ilé Amọ́dẹ Colorado náà mú wọ́n mú ẹgbẹ́ ẹnu sí máìkì pé wọ́n mú gbó wọ́n mú sìgá wọ́n mú kinní kan wọ́n jí bátìrì gbé lẹ́ni o wọ́n jí bátìrì gbé lọ́la o wọ́n ṣe kinní kan igbá wo fẹ́ kẹ́ pa àwọn èèyàn. àwọn wo ló ń pè yín bẹ́ẹ̀. kí lẹ wí. àwọn wo ló ń pè yín tí wọ́n sọ bẹ́ẹ̀. ṣé mọ̀ pé ilé mi yẹn ilé mi kò jìnnà sí ilé mi yẹn fẹ́ǹsì kan wà báyìí wọ́n pẹ́ máa kan ní aláàjì 50-50 wọ́n dẹ̀ pé ẹnìkan ní Yadélé tá ìjọ pààlà báyìí. àwọn ará àdúgbò ló ń pè yín. bẹ́ẹ̀ ni mo dẹ̀ pé mo ní Sunday nǹkan tó èmi ò ní pé kẹ́ ẹ má ṣe gbogbo báyìí tó ṣọ́ọ̀dì tó ṣe àwọn ọ̀gbọ́ n bá pe kí á ti kà mo ní kó gbé ilé yẹn fún mo ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn tó wà níbẹ̀ yẹn bá mi lé wọn dànù èmi kọ́ ni mo wà ládùúgbò èmi kọ́lé 3-4 tó ṣọ́ọ̀dì story wọ́n ṣàlẹ̀ má ti ń bọ̀ ẹ̀ kò ní kí ní kan ó máa sọ orúkọ mi kúkú ní a máa bù yín. bẹ́ẹ̀ ni èmi dẹ̀ gbà bẹ́ẹ̀ ìyí tó wá fa klọ́ọ̀sì yìí ìyá mi tí n bá bẹ̀rẹ̀ látàrọ̀ máa sọ́ dalẹ̀. àkókò ti lọ a fẹ́ dẹ́ka ìpolówó ọjà ẹni sùn. fóònù mi ò lè rí mi báyìí eléyìí 100 ni o àwọn náà jí mélòó leléyìí òun leléyìí ibi tí mo gbé fi hàn yín lẹ́ẹ̀kan yẹn àwọn náà jí tọ́nà sọ́bẹ̀ ni mo ń lo tí mo ń lò ní òun leléyìí. báyìí ni ẹ̀ ń lò báyìí ṣùgbọ́n tẹ́lẹ̀ Android náà lẹ̀ ń lò. tó yẹ pé mo ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tí mo sọ pé mo fẹ́ track ẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò rí track o. ẹ já lọ sẹ́ka ìpolówó ọjà tá a bá dé látẹ̀ka ìpolówó ọjà a máa continue direct straight sọ́dọ̀ bàbá Amọ̀dẹ. ẹ já polówó ọjà. Splash FM 106.7. mélòó la ní 4 àdá fún yín ká lọ straight ni ẹ má wọrí ẹ má lora yín lẹ́kọ̀ọ́ ẹ má wọrí kíní yìí kò mí ó gé wọn. tóbi lọ fún wa oníṣòwò kìíní mi yóò ti kọjá nípa rẹ̀ sí mi o. ẹ má bínú ṣé látọ̀dọ̀ ẹ̀ ní nǹkan tí mo fẹ́ mọ̀ wọ́n máa ń ní. láti sún sà ẹni máa fi díẹ̀ wọ̀ náà. àbí kọ́ lo eléyìí ni. wọ́n ti tẹ̀lé lédè ó yá ó máa gbé wọn bẹ́ẹ̀ ni. wá wò ná wá wò mí. ó máa gbé wọn bẹ́ẹ̀ ni.
street opposite ọ̀ṣìlẹ̀ pátá ṣùgbọ́n. kò tẹ̀ wá gbé wọn rárá mọ́. ó fi fún support ó ti gẹ̀ẹ́tì ó ti ń sun. ó gbóhùn ti ṣe kí ni. ìríran tó dára mú ọjọ́ ọ̀la tó dára wá Ọbàkáyé art and culture ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọbàkáyé temple tí ayọ̀ kéde Abẹ́òkúta sísílẹ̀. ètò ìtọ́jú ọ̀fẹ́ tí a ṣe láti jẹ́ kí àwọn ènìyàn wá ríran dáadáa kí wọ́n sì gbé ìgbésí ayé tó dára. àwọn ohun tí ẹ ó jẹ ìgbádùn rẹ̀ ní ìdánwò ojú ọ̀fẹ́, ìmọ̀ràn nípa ojú lọ́fẹ̀ẹ́, kíláàsì ojú ọ̀fẹ́ fún ènìyàn 250 tí wọ́n nílò rẹ̀ àti fún àwọn tí ojú wọn bá nílò iṣẹ́ abẹ. a máa tọ́ wọn sí àwọn dókítà tí wọ́n mọ̀ye nípa ojú fún ìtọ́jú tó péye. ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026 ní ètò náà yóò wáyé ní grammar school ládojúkọ old finance staff school building lábẹ́òkúta nípínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀. má ṣe àfojúdi sí ojú rẹ. ìríran tí kò mọ́lẹ̀ di ìṣòro ńlá tí a kò bá tọ́jú rẹ̀. mú àwọn òbí rẹ wá, mú àwọn ọmọ rẹ wá, mú àwọn aládùúgbò rẹ wá nítorí pé ní Abẹ́òkúta sísílẹ̀ ìríran yìí ṣe pàtàkì. fún ìbéèrè àti àtìlẹ́yìn ẹ kàn sí wa lórí 08143927096 tàbí kí ẹ tẹ̀lé wa lórí social media wa Instagram, Facebook àti TikTok @Ọbàkáyé art and culture. Abẹ́òkúta sísílẹ̀ ìríran dáadáa. wọn gbọ́dọ̀ wọlé pẹ̀lú bàbá yìí anybody mi ìfẹ́ rí anybody mi expect àlejò mọ́ anybody gbọ́dọ̀ wọlé. ṣé lásán lẹ ó ga ẹ̀kan ẹ sọ sọ. Zero interest tó bá tó wà lọ náà kan tó rà lọ́wọ́ wọn tó ń sanwó ẹ̀ díẹ̀ lọ́jà iye tó ń tà lọ́jà náà ni wọ́n máa gbé fún ẹ lọ́dọ̀ wọn so kò nira rárá CDK ni wọ́n ń sọ CDK torí pé wọ́n kí ẹ̀ fún CDK ó rà kémi gan máa ní láti kan lóṣù ẹ̀kọ́ fún mi kì í san owó díẹ̀ kì í máa san owó díẹ̀ àbí àǹfààní mo ti máa jẹ́ ọ̀dọ̀ CDK ni. ẹmu dání. oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. a bẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgboro ayé workers day cashport yẹn gan lọ fàáfàá. ká má wàá tì sọ nípa iléyá cashport pẹ̀lú ẹran àgbò tó ṣẹlẹ̀ pẹ̀. kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ málọ́fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. àsìkò ti tó láti bẹ̀rù sí mid-year cashport. ọ̀dọ̀ wọn là ń lọ. nínú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo. tẹ bá wọlé nsìn tí bá ti ní kẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ láti bí wọ́n ṣe pín ráìsì fún yín ibẹ̀ ni kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ nsìn. *347*1004*3# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashshare.ng. pẹ̀lú media cashport nínú oṣù kẹfà yìí àsìkò oríire ní déédé. so ti Cashshare ọmọ mo ti Cashshare. Splash FM 106.7. sọ̀rọ̀ lélẹ̀. ogun láyé ní tòótọ́ bàbá amọ́dé wà ń bí o wọ́n sì wà níkàlẹ̀ wọn ì tí ì lọ bàbá ibi ẹ ti parí ẹ ẹni gbogbo fóònù yín ni wọ́n jí ṣé àwọn Sunday ló jí ni. mi ò sọ pé àwọn ló jí o torí nǹkan tí wọn bá ká mọ̀yàn lọ́wọ́ ẹ lọ sọ pé lágbájá ló wà. ẹ sọ fún mi nígbà mo wá sábúlé lọ́sàn-án yìí pé lára àwọn Android phone tí wọ́n jí yìí wọ́n padà lọ dá padà fún bẹ́ẹ̀ ni màá sọ ẹ ṣe ṣe nígbà tí wọ́n jí Android phone mi mo lọ bá one of the community leader wípé Android phone mi tí wọ́n jí yìí nígbà tí kì í ṣe ẹ̀fún wípé moment tó jí o. ẹ̀yin sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ fún ẹni yẹn. kí lẹ́ni yẹn wá sọ. ẹni yẹn sọ pé kí n lọ sọ fún chairman. gbàtẹ́ sọ fún chairman nǹkan. wọ́n lọ bá chairman wá sọ pé bàbá mọ̀dẹ kọ́tẹ́ bá dẹ̀ lọ fi wá nǹkan yín
ẹ lè pe ẹni yẹn báyìí o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o ó ní nǹkan tí n bá rí kí n lọ fi wá nǹkan mi. báníwọ̀ Ọlọ́run. nígbà tó ń sọ bẹ́ẹ̀ kí lẹ ṣe. kí lẹ rí. kí lẹ ṣe. èmi náà mo fọkàn kéjì ni. lẹ́yìn tẹ́ fọkàn kéjì kí ló wá ṣẹlẹ̀. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tára bẹ̀rẹ̀ sí ní ẹni yẹn wọ́n wá lọ dá fóònù mi padà lẹ́ni tí mo fẹ́ jọ́ sùn ní àkọ́kọ́ yẹn abẹ́ get wọ́n wá lọ dá fóònù yẹn padà ẹni yẹn wá rán ìyàwó ẹ̀ sí mi. wọ́n ṣàmú fóònù yẹn wá fún yín. àti fóònù àti wọ́lẹ̀tì mi wọ́n wá sọ pé Amọ̀dé wa mo wá nípa ẹni tó bá mi rí fóònù yìí ẹni tó bá mi rí wọ́lẹ̀tì yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. kí n tiẹ̀ kí pọ́ ṣeun. kí n tiẹ̀ kí pọ́ pé ipò ṣeun ìdí tí máa rí báyìí gbàjú-gbàmú ni. ọ̀dà kí ló wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Sunday. ẹ ṣe ìyá mi Ọlọ́run ní kú làkàyè yín. àṣẹ. ṣé ẹ rí ní ọjọ́ yẹn mi ì dárúkọ ẹni yẹn. ẹ má dárúkọ ẹ. torí inú afẹ́fẹ́ la wà. bẹ́ẹ̀ni ẹ má dárúkọ ẹ. ẹni yẹn jẹ́ ẹni pàtàkì ní àwùjọ abẹ́gẹ́t ó wá fún mi ní ó wá gbé ráìsì ó fi ráìsì ránṣẹ́ sí mi abẹ́gẹ́t. wọ́n ní kóńgò kọ̀ọ̀kan ni wọ́n fún gbogbo àwọn ará abúlé. wọ́n ṣáà gbé ráìsì wá fún mi èmi náà dẹ̀ ti ní ibi tí mo gbé ń da ráìsì mi sí torí tí n bá sálárì àná ni mí abẹ́ pẹ́ńsọ́nà ni mí I retired in 2007. níbo lẹ ti retire. Yaba College of Technology kí Yaba Technical bẹ́ẹ̀ ni ibẹ̀ mo ti retire. mo bá wá gbé ráìsì yẹn bí mo ṣe ní kí n ṣí freezer mi báyìí bómi ṣe jábọ́ sínú ráìsì nìyẹn. ìyẹn ló mú yín lọ sá. ìyẹn ló jẹ́ kí n lọ sá n bá mọ̀ kí n má sá n bá gbé ráìsì n bá gbé sórí n bá sá ẹ̀wà nǹkan kan àlùbọ́sà mi nǹkan kan mo ṣàṣà gbogbo. àlùbọ́sà wà ń bẹ̀. ó wà ń bẹ̀ ṣe rí nígbà tí mo wá lọ sí ilé mi tí Sunday ń gbé yẹn gangan. ilé kejì mi ilé kẹta yẹn ni ìgbà tí màá fi padà dé bí mi ṣe bá everything bẹ̀ nìyẹn. àtàlùbọ́sà àtẹ̀wà àti gbogbo ẹ̀mí àti rẹ́sì ní ìbẹ́ ní ti ń bẹ̀ ni wọ́n ká lọ. wọ́n ti ká gbogbo ẹ̀ lọ. n bá ní ẹni tó gbé nǹkan yìí Ọlọ́run á fi ebi pa. ẹ̀yin sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ o Ọlọ́run á fi ebi pa o torí ebi ló fẹ́ fi pa mí Ọlọ́run máa bá mi fi ebi pa. to short the story yá mi nígbà tó wá yá tí bí mo ṣe ń ṣépè yẹn ni wọ́n ń pẹ́ nìkan ní Ọ̀túnba lọ sọ pé ẹ̀yin máa ṣépè olórí burúkú bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni òun náà ṣe gbé fóònù yín lẹ́gbẹ́ olúgbòhùn síta lẹ́ ṣe kinní kan ìgbà wo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kinní kan mo ní ṣé wọ́n ló gbé nǹkan mi ni kò jí kò wì ò lè ní kó ní nǹkan má wà. tó sọ́ọ́dì sódì ìyá èmi ṣáà jẹ́ pé but kó má di kinní kan mo wá gbéra mo fẹ́ lọ sí ilé ọ̀dọ̀ mi kejì yẹn ilé ọ̀dọ̀ mi kẹta sí kẹrin yẹn mo bá lọ síbẹ̀ mi tí ẹ mọ̀ wípé Sunday ń bọ̀ àfi gbà ìgbó ìwì kíní kan ẹ̀yin máa ṣe pé olórúkú ní kíní kan. kí ni Sunday ṣe fún yín tó fi dé. ó gbá mi lójú ó gbá mi létí. Sunday náà yín. nígbàjọ́ tá a máa jíyìn fún tí n bá parọ́ kí àjàgbálẹ̀ ọdún ọ̀run kó mú mi. kábíyèsí Ọlọ́run. tí n bá parọ́ mọ́ o. ẹ jẹ́ àdẹ́ka ìpolówó ọjà mò ń bọ̀ bó o ní. kini falaya jọ bi. falaya jọ bi. tiwa àbíkọ mi lè lo ìyẹn nìkan ni a lè lo yá lòlò àwa fìtí bí yẹn ká ńlẹ̀ mo dẹ̀ fẹ́ fi mo dẹ̀. ṣe bẹ́ẹ̀ bá mi sọ fún security kò séyàn kankan bẹ̀. falaya jọ àti ètò gẹ́rọ̀ mi. Jàre 55 lẹ máa fi wá lo owó tó gẹ́ tàbí. màá lò ní 50. màá wá sign out. ẹ máa sign out ní yá 51 52 so 52 máa ti lọ so màá lò 50. ọ̀rọ̀ wa á dayọ̀. ó yá bá mi fún ọ ní. mi lè lórin púpọ̀ jọ ó yá ó yá. bàbá mo ní ká gbé e láti ibi tẹ́ ti ẹni Sunday bẹ̀rẹ̀ sí ní nà yín. ó bẹ̀rẹ̀ sí ní nà mí.
mo lè ṣiṣẹ́ kí n ṣí bẹ́ẹ̀ fún ẹ má ṣí mo ti rí lọ́sàn. ẹ ti rí lọ́sàn. Gbogbo àwọn àpá tẹ̀ fi hàn mí lára yín. nígbà tó bẹ̀rẹ̀ sí nínà mí yẹn mo wá gbéra mo wá lọ bá ọkọ Babátúndé tó ń pè ní Babátúndé yẹn. ọkọ ẹ̀gbọ́n ẹ̀. ọkọ àbúrò ìyá ẹ̀. tí ó ń wá ń gbé lọ́dọ̀ ẹ̀. tó ń gbé lọ́dọ̀ ẹ̀ mo ní kí ni mo ṣe fún Sunday mi ṣe àṣà pé òun ló gbé nǹkan mi pé kíní kan kẹ́nìkan igbá wo ṣáàjú kíní kan níwájú tó bá máa jíyìn fún un wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí bá wí pé Sunday èwo ló kàn ẹ́ wọ́n ṣàṣọ pé wọ́n ló wá gbé nǹkan ní ọ̀dọ̀ bàbá Amọ̀dẹ àti sẹ́ẹ̀tì. wọ́n ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ń ṣe ni Sunday padà wàá bọ́ṣọ o. ẹ ṣe ìyá mi ẹ mọ bọ́rọ̀ yẹn ṣe rí náà. báwo ló ṣe rí. ṣe rí inú ilé mi sọ fún mi pé inú ilé mi ni Sunday ń gbé ẹ rí i pé kí á ti kà mí nọ́mbà ẹ̀wà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí torí nǹkan tó mu òun ni. ṣe rí nígbà tí wọ́n lọ pe ọlọ́pàá tọ́lọ́pàá dé tí wọ́n arrest mi tí ẹgẹt ṣe ń gbọ́ nǹkan tí mò ń sọ. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. nígbà tó lọ pe ọlọ́pàá tí ọlọ́pàá dé tọ́lọ́ ìgbé kíní kan igbá o ọlọ́pàá ṣáà sọ pé wọ́n ṣàkó gbogbo wa wọ́n ṣe kíní ẹ̀wù. aṣọ tó ń gbà lára mi lélẹ̀. àwọn wo ló fa aṣọ ilé ìyàmọ́ yẹn lára. àwọn ẹ̀hún tí mo sọ pé tó ní pé mi gbọ́dọ̀ ṣe pé mọ̀. àwọn ará community ni àbí. ẹni tó fèsì mi gangan tó pé tí bá ti ń wá nǹkan òun ló máa àtáàkì mi àti fóònù àti igbá àti kòkó bàbá aṣáàsùn òun lélẹ̀ ẹ̀dá tó pe Sunday pókè lọ dásẹ̀rí àfàmọ́dẹ òun lélẹ̀ yìí òun ni. ìhòhò ni o ọmọlúwàbí o. lọ fa aṣọ mọ́ yín lára yẹn. tí n bá parọ́ kájàgbọ́n lẹ́dún ọ̀run kó gbà. ẹ̀sùn mọ́ máìkì. ó dáa ẹ jẹ́ ká ṣe báyìí. nígbà tó wáyá. ẹ wá dé police station ọlọ́pàá wa kó yín wọ́n lé fún Sunday lẹ́rọ̀ lẹ́ẹ̀mejì. ẹ ṣe ìyá mi ṣe rí tí èèyàn bá dé ibi tí ìyà ti ń jẹ nǹkan tí ò ṣá lòun ṣe o abeg get ṣe rí gbogbo nǹkan tó lọ kókó yẹn èmi ní malẹ̀ lóòótọ́ o I will not lie to you. mo rí èṣù. bẹ́ẹ̀ni. mo rí èṣù tẹ́ ń bọ̀ mo rí ajé yín. bẹ́ẹ̀ ni mo rí ifá. bẹ́ẹ̀ni. àmọ́ wọ́n ní nídìí èṣù yẹn lẹ kó àwọn èpè sí wọ́n ní èpè tí ń jà lóòjọ́ ni ṣé lóòótọ́ lẹ ṣépè fún Sunday. ṣe rí ó dùn mí pé ṣé oníṣẹ̀ṣe lẹ́yìn náà. bẹ́ẹ̀ni. oníṣẹ̀ṣe ni. bẹ́ẹ̀ni. ṣe rí tí wọ́n bá fi bíbélì búra tàbí kùránì búra mi ò nígbàgbọ́ lórí ẹ̀ o. mi ò nígbàgbọ́ lórí ẹ̀ torí àwọn tó ń darí wa nílùú yìí àwọn bíbélì tí máa yí báyìí pé kíní kan wrong thing ni tí èmi Ọláṣẹ́ní Àkànbí ọmọ Amodemaja tí n bá ṣépè fún Sunday gbogbo tí mo gbójúlé ní ayé mi kó bàjẹ́ lójú mi bọ̀ tí kì bá ń ṣe bẹ́ẹ̀ kí nǹkan mi kókó máa dáa lọ títí láéláé. àṣẹ ẹ ti sọ fún mi lábúlé ṣùgbọ́n mo tún fẹ́ kẹ́ ẹ fi ẹnu yín sọ fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbọ́. ṣé ẹ rí. mo débi tí wọ́n ti ń tọ́jú Sunday ara Sunday ò yá lóòótọ́. ṣé ẹ rí nǹkan tó ń ṣe Sunday. lọ́sàn-án tẹ́ ẹ sọ 070 50 50 1067 0817 444 1067 ó lágbára o. lọ ṣe test fún. àwọn ọlọ́pàá lọ ṣe test fún Sunday. ẹni mo sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irọ́. ẹ ló ta ló wà lójú òpó yìí mo fẹ́ ká ṣe pápápá omi gbóná lẹ́jọ́ o ọlọ́run níjó dàjú gbogbo wa lára èmi dábúlé Ìjẹ̀bú o ẹ ló ta ló wà lójú òpó yìí kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá. mo jẹ́ o àṣẹ èèyàn gbọ́dọ̀ yájú ságbàlagbà o. bẹ́ẹ̀ni o ìpè yẹn ti já 0817 444 mẹ́ta 1067 tàbí 070 50 50 1067 ta ló wà lójú òpó yẹn kalẹ̀ kí lorúkọ yín bàbá Amọ̀dẹ wà lórí ètò ẹ̀ kalẹ̀. bàbá yẹn ó fara ẹ̀ fò ní ṣùgbọ́n gbogbo kó yọ̀ǹda ọmọ yẹn lórí ọ̀dọ̀ ọmọ yẹn. bàbá ìṣòro ni tó máa ń sọ pé tàtijọ́ ni tàtijọ́ àwọn èèyàn tàtijọ́ tó wà nílẹ̀ náà ni kó yọ̀ǹda ènìyàn lẹ́yìn ìgbà yẹn kọ́ wá rú àwọn èèyàn lágbára ká máa fi dáàbò bo ara wa. ẹ ṣeun ràrí ìlà. ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín bàbá ẹ máa jìbù rẹ lálẹ́ bàbá Amọ̀dẹ ẹ wojú mi bàbá kábíyèsí Olódùmarè ẹ jìbù rẹ lórí ọ̀rọ̀ Sunday ẹ jìbù rẹ ẹ kálẹ́ o. ẹ kálẹ́
mà. ta ló wà lójú òpó yìí. orúkọ tèmi ni Adéníyì. láti Ayétòrò. ibo. abáwí àkùbẹ́ àwáwí ọ̀run là ń lọ. kẹ́lẹ́ tí bàbá yẹn dé. wà á láìpẹ́ tí tó burú bẹ̀. torí pé olóhùn ń wóhun ìwọ ní báwo ló ṣe ń wà. bàbá yẹn dè náà. kò mú kò ní kó lóun máa wọ ohun. bàbá kó ìṣòro wọn kó lóun máa wọ ohun kí ni tiẹ̀ pẹ̀lú pé ló ń tayà láyà. kábíyèsí ọlọ́run. tẹ bá ṣe gbòòrò ní ìsìn kí ní ìwòlè tán mú yẹn kò jẹ́ kó ń bá kú mọ́ wa rẹ̀ mọ́ tí ò bá dúró àwọn àgbà yẹn ní ìsìn kódà kò síbi tí wọ́n nílé ìjagun dé ebi ò bá bàbá yẹn wí omi ò jẹ bí ò jẹ ní ẹ̀sìn kankan láti dá. bàbá Amọ̀dẹ ẹ jẹ̀bù rẹ̀ oníṣẹ̀ṣe ni oníṣẹ̀ṣe lèmi náà abiyamọ ni mí èmi náà bímọ mo ní ọmọ tó ju Sunday lọ ẹ jẹ̀bù rẹ̀ báwo lára Sunday ṣe máa yá ẹ jẹ̀bù rẹ̀ ẹ má bínú délẹ̀ o abiyamọ Ọlọ́run ló ń tò ó kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá. orúkọ tèmi ni Adémọ́lá láti òkè ṣàjẹ́. ṣé rí bọ́tí mi kọ́ rí lórí ọ̀rọ̀ ẹ̀lú. mò ń gbọ́ yín dáadáa o. bọ́tí mi kọ́ rí lórí ọ̀rọ̀ yẹn ṣé rí àwọn tó máa ń sábà ṣe civil mistake fún àgbàlagbà bóyá bí kí ọmọ mu ọkọ tí ò bá èèyàn lára mu tó bá ti behave tágbàlagbà náà bá ṣépè fún wọn àti nǹkan tó mu sára àti èpè ó ń ranra wọn ni o. tí tán bá tún ṣépè fún sí kò ní ṣe gbogbo nǹkan yẹn ò lè wọra ẹ̀ káwọn ẹni ẹ náà kọ́ lọ kí ìsara bàbá ń sọ ní statement kan tó wá sí hospital wọ́n á ṣe ìwádìí wò kò dẹ̀ sí bí nǹkan yẹn tó máa wẹ̀. wọ́n ní bàbá sọ fún mi pé iléeṣẹ́ ọlọ́pàá tó wá kó àwọn wọ́n gbé lọ sí hospital wọ́n ní wọ́n rí i pé Sunday mú nǹkan ni bàbá Amọ̀dẹ ẹ bá mi tún sọ àbí ohun tẹ́ ẹ sọ fún mi kọ́ nìyẹn. mo sọ iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n wá fọlọ́pàá fúnra wọn náà wá fọlọ́pàá mú mi abeg. bẹ́ẹ̀ni ẹ sọ fún mi. ilé ẹni tó máa pa ló máa lọ sọ pé lẹ́rìí ń wà lọ́rùn kọ́ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tán wá fi mú mi mi ní sọ orí iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní orí afẹ́fẹ́ kọ́ lọ síbẹ̀ ìpè tán bá gbé Sunday ìyá ẹ̀ ìyàwó ẹ̀ àbẹ̀wọ̀n ẹ̀gbọ́n kíkílókọ̀ ẹ̀ bí tó gbé ń gbé tí wọ́n gbé wọn lọ sí hospital. ẹ bá mi gbé ìpè ẹ ló ta ló wà lójú òpó yìí o ẹ kalẹ̀. àdúrà yẹn gbọdọ̀ ní sí mi. àṣẹ Ìdùmarè. bàbá tó wà bẹ́ẹ̀ yẹn bá mi dúró mo fẹ́ dúró pé táwọn olùkọ́ yà ní Yaba College of Technology. yes Yaba College of Technology. wọ́n ní department wo lẹ ti retire. ṣe School of Part-Time Studies under the Mrs. Ejiwunmi was my director Mrs. Ejiwunmi. 2007. bẹ́ẹ̀ni. 2007. bẹ́ẹ̀ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní 1986. wọ́n ní department wo. department School of Part-Time Studies ó ní mo ti retire. ní mo retire gbẹ̀yìn o but àwọn tí mo bá ṣiṣẹ́ before my first clinic I was working with rector I was working the vice rector of Yaba College of Technology late water. hello ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o. hello. ẹ káalẹ́ bá mi yí rédíò yín sílẹ̀ ká lè gbádùn ara wa kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá. olúwa ṣe wọn bí ọ̀sùn lórúkọ. ibo láyé ń lọ o. lórí ọ̀rọ̀ tí mo gbọ́ fún wọn sọ yẹn ni tí bàbá ẹ̀wọ̀n bí ẹ̀ka jẹ̀ ká sọ̀rọ̀ gàrí lọ́dọ̀ bàbá yẹn tí bàbá yẹn jọ ó ti bàbá yẹn ò ní orúkọ àkókò bàtà ó bọ́ àṣà náà mọ́ ẹ̀ kí ó ní ìpínlẹ̀ fún wa. bàbá Amọ̀dẹ gbogbo ohun tí àwọn èèyàn ti ń sọ ni pé kẹ́ ẹ jìbù rẹ̀ Sunday ti ṣẹ̀yìn gbogbo abiyamọ ń bẹ̀ yín èmi náà ń bẹ̀ yín ẹ wò ìkúnlẹ̀ mi rè ẹ dìde ẹ jẹ́ kémi ò kúnlẹ̀ ẹ̀yin ẹ dìde bàbá Amọ̀dẹ ẹ jókòó bàbá ó yá ẹ jẹ́ àṣẹ báyìí ẹ dìde jókòó ẹ bá mi dáríjì Sunday báwo láti ṣòkè tí ó fìdílẹ̀ Sunday ti jẹ̀bi ó ti ṣẹ̀yìn
ẹ bá mi dáríjì. Ta ló wà lójú òpó kí lórúkọ yín bulẹ̀ tí ń pè wá? Ẹ káalẹ́ o. ẹ kú iṣẹ́ ẹ kọ ọ̀rọ̀ ìlú ẹ kọ ọ̀rọ̀ ọmọ. Táwa nìyẹn o. Ìjẹ̀bẹ́ iná ṣe kọ́ńtò nítorí ọ̀nà kọ́ńtèbù rẹ̀. Ẹ jẹ́ ká wo ẹ wo tìkúnlẹ̀ abiyamọ. Mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ wọ́n kán bá wa dáríjì kọ́ńtò nítorí tọ́lọ́run àtàwọn bí mo hàn wọ́n kọ́ńtò ẹ ṣe. Bàbá Amọ̀dé ẹ bá wa dáríjì Sunday. Tó bá ní ohun tá a ṣe lè lò fún ẹ jẹ́ à lò fún. Mo lọ wò ó níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ kí n tó wá sábúlé lọ́sàn-án yìí. Ara ẹ̀ ò tí ì yá dáadáa. Ojú ẹ̀ ti ń wálẹ̀ ṣùgbọ́n ara ẹ̀ ò tí ì yá dáadáa. Ta ló wà lójú òpó yìí? Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ẹ máa kálẹ̀ yìí ní gbàgede àṣà láti ìlú ìgboro Fẹ́mi ọdún kan. Ibo láyé ń lọ? Oyè ó lágbára. Ṣé rí tá a bá máa wí a máa kú tá a bá ní wí a máa kú. Àwọn ọmọ yìí náà ìmúkúmu tó ń mú pọ̀. Tí ó bá mú ìmúkúmu kò ní lọ lu bàbá àgbàlagbà ẹ jẹ́ ká kọ́ sóòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ó lu bàbá yẹn. Ẹ wo àwọn fámìlì ẹ̀ tó tẹ̀lé wa yẹn gan ó yẹ kó tì wọ́n mẹ́wọ̀n ni. Irọ́ náà wọ́n ti wá tọ́jọ́ mọ̀lúkọ ọmọdé àgbà ní kí lórúkọ yìí. Irọ́ náà wá pa ń bẹ̀. Bàbá yóò wá mo sì sọ̀rọ̀ ń bẹ̀ pé tá a bá wo ọmọ yẹn lu bàbá yẹn ni. Tá a bá tó yàtọ̀ sí ni èèyàn wá nǹkan ẹ̀ tí ó bá ń ṣe pé wọ́n ló gbé. Kí n tiẹ̀ láti sọ pé kẹ́lẹ́ kí ọkọ nílẹ̀ sí máa wà rẹ̀ sí kẹ́lẹ́ wà máa wà ẹ̀wà ẹ̀ iwájú ìta ẹ̀ ló sá sí. Dẹ́bílẹ̀ gbogbo nǹkan bàbá yẹn tó ọkọ̀ fẹ́ kó bá bàbá yẹn ni. Ó ṣeé ṣe kó jẹ́ àwọn àgbàlagbà wọ́n lè ṣe nǹkan sára. Tó ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá nǹkan tí bàbá ti ṣe sára ọmọ yẹn mùkúmu ẹja ká sòótọ́ ọ̀rọ̀. Bàbá ṣépè o wọ́n ní táwọn bá ṣe nǹkan báyìí tó bá yẹ pé lóòótọ́ làwọn ṣe bẹ́ẹ̀ fún Sunday kó rí fáwọn báyìí ibẹ̀ ni ọkàn mi ti gbọgbẹ́. Tó bá ṣe pé bàbá yìí ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kò ní fi máa lẹ̀ ṣe pé ẹjá fi ìpele ìkádìí ẹ̀ ńlẹ̀. Ta ló wà lójú òpó ìkìlọ̀ orúkọ yín bulẹ̀ tí ń pè wá pápápá. ẹ lọ́mọ ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ mà. Bàbá yìí ò lè máa gbé àwọn orí kan máa fi àwọn géègùn lórí Kábíyèsí Elédùmarè. ọlọ́mọdé búrò kó bojú ẹ̀yìn tí ó jẹ́ lórí. Òòjọ́ kọ́ lolúwere ń pa ni o olúwere ìpani lóòjọ́. Ẹ mọ nǹkan táwọn àgbàlagbà yìí ti jẹ sára olólùú bàbá àgbàlagbà àmọ́ ìlú ẹ̀bẹ̀ tẹ́mi náà fẹ́ bẹ bàbá ni pé ọjọ́ torí Ọlọ́run kọ́ wo tọ́lọ́run ẹlẹ́dàá tó dá wa sáyé ọjọ́ tó bá ní ohun tó lè ṣe sọ̀rọ̀ ẹ̀ kọ́ ṣàánú sí ẹ pé ètò mọ́. Ọlọ́run ló ń tò ẹ ṣeun bó o ní ká gba ẹyọ kan sí ká má gba nǹkan kan sí mọ́ rárá. Bàbá alákòótán kí lẹ fẹ́ sọ fún gbogbo ọmọ Nàìjíríà? Ṣé rí nǹkan tẹ́mi fẹ́ sọ fún ọmọ Nàìjíríà ni wípé ká má dúró dé ṣùkò pa wá o. Ká má dúró dé bàbá ń ṣùkò kó lọ gbé wa pamọ́ o. Ṣé rí mo kàn ṣẹ́ ọ̀rọ̀ Sunday mo ṣẹ́ po ni. Ohun kan tí mo sì gbà lọ́wọ́ sì wà ní ilé mi. Àmọ́ ṣá wọn á nígbà tó ṣẹlẹ̀ kí ló dé tó ṣe pípé kí lórúkọ ẹ̀ tó bá ti ń di wípé èèyàn wá ń káyàn mọ́ ní ilé abẹ́gẹ́ voice ìyẹn àmọ́ ni. Mo tẹ́mi fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà sọ ni wípé nǹkan tó ní kálukú bá ní kó lọ fi dáàbò bo ara ẹ o. Ó dà ẹ ṣeun bó o ní kí n ti rìn láàárọ̀ ní alẹ́ yìí alẹ́ tí ti ń di àárọ̀ mọ́ mi lọ́wọ́. Ó dà ẹ jẹ́ kí n máa fi àkókò yìí dágbére lórí ètò mi ò ní dágbére fáyé. Gbogbo ẹ̀yin tí a jọ ṣètò tòní ẹ ṣeun a dúpẹ́ o torí a ní ìpolówó ọjà lẹ́yìn ètò yìí ìyẹn ti iléeṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n ń ṣe gbòógì ó tó gẹ́ bitters àti masin lọ́tọ̀ wá bá mi sọ ìpolówó wọn ló máa gorí afẹ́fẹ́ ní kété tèmi bá ti dìde báyìí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ dámì dúdú ló bá mi tẹ̀ ẹ́ fi ń gbọ́ mi kétékété tó bá ṣeé ṣe o tó bá ṣeé ṣe bàbá ọmọdé máa wá ọjọ́ mẹ́jọ. Mo pè ya Sunday wọ́n ní àwọn ò tiẹ̀ lè rìn kiri mọ́. Mo débẹ̀ o mo mójú mi rí mo sì dé abúlé náà ọ̀rọ̀ pọ̀ àwọn nǹkan pọ̀ tó wà lábẹ́ ètò yìí tó bá ṣeé ṣe ká tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ tó bá ṣeé ṣe ká rí parí lábúlé Ìjẹ̀bú 08039722703 nọ́mbà mi nìyẹn tẹ́ fi pè mí lẹ́yìn ètò bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ ládùúgbò yìí tàbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà yín wá sórí ètò yìí 08039722703
ó dàárọ̀ Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ bí alájẹ́ onífà Ìbàràpá tilé toko lóní ó dàárọ̀.